Hello, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ojúmọ́. Mo kí gbogbo wa níbikíbi tí a wà. Ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa báyé ṣe ń lọ. Báyé ṣe ń lọ kò yé wa tó, báyé ṣe ń lọ kò yé wa sí, báyé ṣe ń lọ kò yé wa mọ́. Ẹ̀yin tèmi, báyé ṣe ń lọ kò yé wa mọ́ o. Orí ètò náà láwa o. Báyé ṣe ń lọ, báyé ṣe ń lọ kò yé wa tó. Ẹ̀yin tèmi, ẹ káàbọ̀. Mo kí yín nílé, mo kí yín lóko, mo kí ẹ̀yin èrò ọ̀nà. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ̀yin tèmi, eléyìí tá tún mú wálé ní àárọ̀ ọ̀tọ̀ tún ní o. Ṣé mọ̀ tiwa ọ̀tọ̀ ní tọ́lú, ọ̀tọ̀ ní tọ́lú, ọ̀tọ̀ tún ní tọ́lú. Lọ́tọ̀ọ̀tọ̀ ni ọ̀rọ̀ táwa máa ń mú wá, ọ̀tún la tún máa ń mú wá. Ẹ̀rí eléyìí tá mú wálé ní ọ̀rọ̀ Nigerian politics ni. A ní ká wá ṣe analysis lórí àwọn Nigerian politics torí Yorùbá nation wọ́n ti bá wa fi yẹn sẹ́gbẹ̀ẹ́ kan. Bẹ́ẹ̀ Biafra náà yẹn gan ti wà lẹ́gbẹ̀ẹ́ kan. A fẹ́ akọ̀ Tinubu máa wọlé for second tenure. Tinubu máa wọlé for second time, but ìmọ̀ràn mi fún àwa ọmọ Yorùbá pẹ̀lú ọmọ Ìgbò, but àwa Yorùbá la ní ètò yìí jù. Ẹ jọ̀ọ́ gbogbo ojú tó ń wo ètò yìí, ẹ bá mi pín ètò yìí, ẹ jẹ́ kó lọ far. Ẹ bá mi pín kárí ilé, ẹ bá mi pín kó dé oko. Ẹ jẹ́ kí àwọn èèyàn wa kí wọ́n mọ̀. Mi ò wá campaign fún Tinubu o, bẹ́ẹ̀ ni mi ò dẹ̀ wá campaign fún Obi. Mo kàn wá ṣí wa létí ni. Ṣé rí ìwọ tó bá ń sọ wípé Tinubu ò dá, Tinubu ò dá, èmi ò support Tinubu láti ilẹ̀ o. But ìgbà tí mo wá rí àwọn iṣẹ́ tí bàbá yẹn ń ṣe ní north, bó ṣe ń ṣẹ́ apá àwọn northerners tó ń gba agbára lọ́wọ́ àwọn Fúlàní Caliphate, gbogbo àwọn Fúlàní tó ń pera wọn ní born to rule, inú mi dùn fún àwọn nǹkan tí bàbá yẹn ń ṣe. Ṣé rí gbogbo kidnapping, gbogbo àwọn terrorists, gbogbo this, gbogbo that tó fi ń disturb Nigeria, iṣẹ́ àwọn northerners ni. Wọn ò fẹ́ kí gbogbo nǹkan tí Tinubu ń ṣe, wọn ò fẹ́ kó yọ rí sí rere. Wọ́n ṣà ń tákù ìjọba Tinubu, wọ́n fẹ́ ṣojú ìjọba ìbolẹ̀ ni. Kò sí iná, kò sí omi, kò sí nǹkan kan tó ń ṣe yẹn. That is Nigerian problem for you. Láti ìgbà tí àwa ti gbọ́njú àti ìgbà tí wọ́n ti bí mi, kò easy náà ní Nàìjíríà. Kò sí ìjọba tó ń gbé wá Nàìjíríà yẹn tó tẹ́ àwọn èèyàn lọ́rùn rí. Ó wá lè lọ tán, a máa wá fi tiẹ̀ fi wé tuntun pé ìgbà ayé Buhari ó sàn ju ìgbà ayé Tinubu lọ. Tí Tinubu náà bá tún lọ sìn, a tún yin Tinubu lẹ́yìn tí Tinubu bá lọ tán. But my own advice to my Yoruba people, ẹ̀rí ìmọ̀ràn mi fún yín ni pé ẹ jẹ́ ká dìjọ sowọ́pọ̀, ká dìbò fún Tinubu kó lọ fún ẹlẹ́ẹ̀kejì. Ẹ jẹ́ kí Tinubu wọlé ẹlẹ́ẹ̀kejì. Gbogbo wọn ń wọlé ẹlẹ́ẹ̀kejì o. Buhari ṣe tiẹ̀ méjì ló ṣe o. Àwọn tó kù méjì náà ṣe o. Ṣé rí méjì tí Tinubu bá ṣe yìí, á bá wa gba gbogbo agbára àwọn born to rule, á gbà tán. Ṣé rí gbogbo àwọn Fúlàní yẹn, ìmọ̀ràn wọn ni pé kí Tinubu wá Islamize Nigeria. Agreement wọn Muslim ticket tí wọ́n tó fi gbé Tinubu débẹ̀ láti support Tinubu kó fi débẹ̀, tí wọ́n á fi gbé ọ̀rọ̀ Muslim ticket àti láti Islamize Nigeria wá ni. Àṣírí wọn ti tú. Ìgbà tí Tinubu ò gbà sí wọn lẹ́nu nísìn, wọn ló wá di ogun lóde ọdẹ. Ẹ wo ta ní El-Rufai tó níjọba ò lè gbé òun. Ìwọ láyà ò lọ ń tàpù tẹlifóònù ní government house, oníjọba ò lè gbé ẹ. Who are you? Ìgbà tó pẹ́ ti sọ pé ẹ̀yin lẹ ní Nàìjíríà, kò sẹ́yìn kankan tó lè ṣẹlẹ̀ ni. Sórí bá fẹ́ bá kọ Tinubu máa wọlé o. Ẹ gbàgbé nǹkan tó ṣẹlẹ̀ ní 23 ni. Bàbá yẹn ní kán kówó ńlẹ̀, kán kó epo pamọ́, a máa dìbò, a dẹ̀ máa wọlé. Tinubu máa wọlé, but ẹ̀yin Yorùbá, mi ò fẹ́ kẹ́ sọ ìbò yín nù. Ẹ rí, lórí tẹ́ bá lọ dìbò fún àwọn Fúlàní, tẹ́ bá sọ pé Obi lẹ dìbò fún, pátì tí Obi wà yẹn, ibi tí mò ń lọ gangan nìyẹn o. ADC tó wà yẹn under àwọn Fúlàní ló wà. Tí wọ́n máa ṣe fún Obi, ó máa dàbí ìjọba Buhari àti Ọ̀ṣínbàjò ni. Ìgbà tí Ọ̀ṣínbàjò tó ṣe vice president fún Buhari, Ọ̀ṣínbàjò lẹ́nu ń bẹ̀, àwọn non control Ọ̀ṣínbàjò. The same thing tó máa ṣe fún Obi nìyẹn.
tóbi bá wọlé tó bá di president because wọ́n mọ̀ pé Òbí nìkan òun ló lè shake Tinubu torí ẹ̀ náà ṣe fa Òbí múra. Ẹ wo kan Kwakwanso wà ń bẹ̀, Arẹ́gbẹ́ṣọlá wà ń bẹ̀, El-Rufai wà ń bẹ̀, Atiku Abubakar wọ́n wà ń bẹ̀, àwọn Fúlàní náà ní gbogbo wọn. Ṣé rí Arẹ́gbẹ́ yẹn ẹ má gba tiẹ̀ o, òun ó wà against Tinubu láti ilẹ̀ ni, kò tiẹ̀ fẹ́ rí ìjọba Tinubu. Míwàá ẹ ti jọ ṣe rí, ẹ ti rí. Ṣé rí ẹ̀yin tèmi tẹ́ ń wò mí, ẹ jọ̀ọ́ ẹ bá mi pín ètò, ẹ jẹ́ kó lọ fà, ẹ jẹ́ kó yé àwọn tí ò yé. Ìjọba tí Tinubu ń ṣe yìí ó máa dìjọ pé gbogbo wa ní Ìgbò wọ́n á jàǹfààní ńbẹ̀, Haúsá náà wọ́n á jàǹfààní ẹ̀, àwa Yorùbá náà máa jàǹfààní ẹ̀. Tẹ́ bá lọ dìbò fún àwọn Fúlàní tí wọ́n bá tún lọ gbàjọba lọ́wọ́ Tinubu, Yorùbá máa jẹ̀yà gan lọ́wọ́ Fúlàní o. Bẹ́ẹ̀ tí Ìgbò bá wọlé, Ìgbò wọ́n máa parapọ̀ pẹ̀lú Fúlàní fìyà jẹ Yorùbá ni o. Ẹ wo gbogbo nǹkan tí Yorùbá ń ṣe fún Ìgbò ńsìn, wọ́n wà against Yorùbá ní àwọn Ìgbò. Fúlàní náà nísìn wọ́n wà against Yorùbá. Tẹ́ bá wá lọ dìbò fún wọn tó bá lọ wọlé, àfàìmọ̀ kọ́rọ̀ Yorùbá má lọ dàbí ọ̀rọ̀ Ìgbò tó yẹ pé Yorùbá gan kó tó rí power yẹn gbà á pẹ́, Yorùbá máa jẹ sánbẹ nínú ìyà because gbogbo nǹkan tí Tinubu ń ṣe fún wọn yìí wọ́n á fẹ́ yoró ẹ̀ lára wa, wọn ò ní jẹ́ kí Yorùbá kankan di president mọ́. Gbogbo ọ̀rọ̀ bọ́ǹtòrú lu wọn yẹn Tinubu ti ń ṣẹ́ wọn lọ́wọ́, ó ti ń jẹ́ kán mọ̀ pé o we are equal. Ẹ rí wọ́n fẹ́ Islamize Nàìjíríà, bàbá yẹn ò gbà fún wọn. Gbogbo nǹkan tí Tinubu ń ṣe èmi ò support ẹ o, ó ti fail wa already ní Nàìjíríà yẹn, but ẹyọ kan ṣoṣo tó tiẹ̀ ń bá wa ń ṣẹ́ apá àwọn Fúlàní yẹn, ẹ wo Sultan of Sokoto, ó ti believe pé nǹkan tó bá ti ṣe nínú Nàìjíríà yẹn àṣegbé ni. Ẹ wo gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé kán lọ gbé Sunday Igboho, ẹ̀yin tẹ́ pé ra yín ní human right, ẹ̀yin wèrè. Gumi ó máa ń support àwọn terrorists, ẹ máa sọ pé kí DSS lọ gbé Gumi. Ẹ wo àwọn Fúlàní ní Northerners, wọ́n ń sọ wípé terrorist group pé security àwọn náà jẹ́ freedom fighter wọn ni, wọ́n dẹ̀ ń pa wá. Ẹ̀yin wèrè tẹ́ pé ra yín ní human right, wèrè ọmọ àlè Sowore ẹ sọ pé kí DSS lọ gbé wọn. Sunday Igboho tó wá fẹnu ara ẹ̀ sọ̀rọ̀ pé ẹ jọ̀ọ́ o, ìgbà tí wọ́n ti sọ pé àwa náà ò gbúdọ̀ wá because gbogbo ẹ̀yin tẹ́ ń gbé program Sunday Igboho yẹn ẹ gbọ́ full details ẹ̀ ni, because mo gbọ́ ibì kan tí full details ẹ̀ tó ti wà tí Sunday Igboho ó ní pé tí wọ́n bá ní pé káwọn má wá dìgbò ní north, ó ní tó bá ní káwọn má wá campaign fún Tinubu ní north, tó ní kọ́mọ́dé má wá sílẹ̀ Ìgbò, pé àwọn náà wọn ò fẹ́ rí anybody bóyá Òbí o àti Àtíkù kankan ní ilẹ̀ Yorùbá, pé gbogbo ilẹ̀ Yorùbá is for Tinubu. Ìyẹn ló fa ọ̀rọ̀ tí gbogbo wọn kàn cut tọkàn ń gbé pé Sunday Igboho ó sọ pé kẹ́nìbọ̀dì má wá mọ́. Bẹ̀ẹ̀dì wáyé táwa Yorùbá ta rí báyìí náà, ó tiẹ̀ dùn mí fún wèrè tó pe rẹ̀ ní Sowore ìwọ ló wá ń go against your brothers. Ẹ̀yin tèmi, èmi ò ní ọ̀rọ̀ púpọ̀ láti sọ fún wa ju pé ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká dìbò fún Tinubu kó wọlé for second time, kó bá wa gba agbára lọ́wọ́ àwọn Fúlàní caliphate yìí, àwọn tó fẹ́ sọ Nàìjíríà di Islamic country. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ jọ̀ọ́ ẹ bá mi pín ètò yìí, ẹ jẹ́ kó lọ fà, ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí ìjọba yìí kó bọ́ lọ́wọ́ Tinubu. Àwa Yorùbá tíjọba yìí bá bọ́ lọ́wọ́ wa, Yorùbá máa jẹ́ kíní kan ìyà ní lọ́wọ́ Fúlàní o. Mi ò ní sọ jù báyìí lọ, ẹ ṣé, ó dìgbà.